Welcome on board, welcome on board, welcome on board, welcome on board, welcome on board. I can't but tell it. Please share, invite your people. Welcome on board, everyone. Oh, sugar. I'm live on Facebook, I'm live now, thank you. Emma Bino. Anyway, a cabo, 18, a cabo, please share, invite your people. Let them know we're here, and you tell me you look a cabo, a call, and I tell my Ẹ̀káàbọ̀ yìí ti ní ẹ̀kálẹ́ ẹ̀káàsán ẹ̀káàárọ̀ dìpẹ́ndì bí bá ti ń gbọ́ káàkiri àgbáláyé ẹ̀káàbọ̀ yìí ti ní ẹ̀káàbọ̀ sórí ètò bàbá mo rí yín láti ọmọ mo ní ìdàgbọ́ mi mo rí yín láti Germany bàbá wa kí wọ́n á dé ẹ̀ṣẹ́ ẹ̀káàbọ̀ gbogbo wa ẹ̀káàbọ̀ sórí ètò ẹ̀yìn tí búrẹ́ ẹ̀yìn tí mo rí ẹ̀káàbọ̀ sórí ètò yín ẹ̀ṣẹ́ bá wa ṣe ètò yẹ kọ́ mọ̀ pa wà ń bì ẹ̀yìn tèmi ẹ̀yìn olólùfẹ́ David Hamilton voice ọ̀rọ̀ ní yóò gbọ́gbọ́n ó gbọ́ sùúrù ẹgbà sùúrù náà ẹ bá ṣe àìtó ọkàn gbogbo àwọn ọmọ Yorùbá nílò kọ káàkiri àgbáláyé ẹ bá ṣe àìtó yìí ọ̀rọ̀ pọ̀ tábà sọ ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ láyé ìtafẹ́ discuss rí pé ohun yóò já gèrègè gbọ̀tẹ̀ tábà rí àwọn kan míì tẹ́ pé ó fọ̀sọ̀ jáde agbọ́dọ̀ jáde rí pé mo jáde láti gbogbo ọjọ́ ìtorí pé wàhálà yín náà là ń ṣe rí pé ohun mi ti há lómi ò lè jáde lójoojúmọ́ ọ̀rọ̀ máa ti àrọ̀dà lẹ́ni ní one meeting of the other so nǹkan ló fa ẹ̀tẹ́ every minute àti pé ohun mi ti há gbogbo àti pé tí ìwọ́n ti ń sọ̀rọ̀ níta meeting ló fa de pé àsìnì nígbà nítorí pé nǹkan tó wà nílẹ̀ yóò ju pé ká sọ pé abẹ́sùnmi lọ so àráyè sinmi dáadáa pàápàá wọn ló fa ẹ̀tẹ́ every minute àrọ̀gbọ̀ ọjọ́ ẹ̀ bá mi manage ohun mi lálẹ́ mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ bá mi manage ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ṣe gan-an odùwà gbogbo wa bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá wa ṣe àìtó torí pé most of the time tá bá ń ṣètò àwọn Facebook mọ ọkàn tó happen ó lè pé wọn àwọn ìlọ́rọ̀ bí wọn kàn rí notification wa pé a wà lórí ètò ẹ̀yìn tí ẹ bá ń wà náà lè bá wa ṣe àìtó àwọn ìyá lè mọ̀ pé ẹ wà lórí ètò because majority of my followers wọ́n máa sọ pé wọn kàn rí notification tó máa tẹ́wọ́ àti bẹ̀rẹ̀ show wọn kàn rí mọ́ mi mọ́ wọn tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ so please olólùfẹ́ David Hamilton voice káàkiri àgbáláyé ẹ bá ti ń wá sórí péjì ẹ ti wá ẹ bá ṣe ètò ẹ ṣe ń wù ẹ má kàn dání kan wù ẹ má ṣe ètò yẹn ẹ ṣe gan ẹ káàbọ̀ sórí ètò Ayétáyọ̀ mo rí ọmọ wálé mo rí Akíntọ́lá mo rí ẹ káàbọ̀ Richard Adéyẹmọ ẹ káàbọ̀ ẹ ṣe gan bẹ́ẹ̀ ṣe ń wọlé bá ìrọṣẹ́ ètò lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Akọgun Túndé ọmọ Abágun di ọ̀nà làwọn afẹ́fẹ́ káyọ̀ la ọmọ níbi méjì jùmọ̀ bàbí kan jẹ́ ọmọ ọlọ́sùn bíi dẹ ọmọ olóògbé wákò ọmọ onílù kálẹ̀ Ajagunna one Akọgun gbogbo iye tí mo jẹ́ ti pọ̀jù Akọgun Oòduà one Akọgun ìlú Kéta
wọn kò fún mi lóye kiri gbogbo àgbáyé ni wọn yé ti pọ̀ jù ẹ káàbọ̀ sí rétò ẹ káàbọ̀ the fine boy connection wọn níbi méjì máa bàbí kan jẹ́ a London celebrity blogger tó kéde pé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ rí headline tí mo kọ yìí gbọ̀ngàn ó lè gba pé ká fi sùúrù ká fi mọ̀ ká fi gbé and then a lot wà tẹ́ pé àṣírí mi wà tí mo fẹ́ tú lálẹ́ tẹ́ pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò lálẹ́ mo fẹ́ kí ẹ bá fi ọgbọ́n gbé àdẹ́kẹ́dẹ́ fi làákàyè kẹfì gbé lórí pé ó ní àwọn àṣírí kan tí màá sọ díẹ̀ nínú ẹ̀ lálẹ́ tẹ́ pé a gbọ́dọ̀ wà very careful lọ́tọ́rí pé wọ́n ti fẹ́ wọ̀ wá lára tẹ́ pé olúwa ẹ̀ tí ó bá lọ́kàn tí ó bá dẹ̀ lẹ́mìí ọlọ́run nú a fall into the trap so àwa tí olúwa bá ń tẹ̀mí ọlọ́run bá bá gbé ẹ̀ka máa gbàdúrà kí ẹ̀mí olúwa kó má kó lára wa ẹ̀dẹ̀ máa fi àdúrà àwọn àlọ́ gbogbo all the ìjìyà tó jí gbogbo àwọn agitators pẹ̀lú àwọn àtàjà ìjàgbára yìí ẹ máa fi àdúrà ràn wá lọ́wọ́ fún temptation and then fún olóòótọ́ ní olúwa kó rán sí orí ìjàgbára yìí kó mọ̀ àwọn onírọ́ kó má darapọ̀ mọ́ wa torí pé àwọn nǹkan míì ti ń lọ káàkiri gbogbo àgbáyé sílẹ̀ pé tí mi ti tó ṣùgbọ́n lọ́wọ́ náà ló ti ṣùgbọ́n lọ́wọ́ náà fún àdúrà náà ni àdẹ́pẹ́dẹ́ mọ́ ẹ̀dẹ́ tó bá jẹ́ olóòótọ́ so ẹ̀yin náà kẹ́ má pàdé lẹ́yìn olóòótọ́ ó wá kù sọ́wọ́ gbogbo ẹ̀yin tí Afẹ́nifẹ́re ọmọ Yorùbá kẹ́mu òótọ́ kẹ́mu dẹ̀ ti ṣe òdodo ó dẹ̀ ṣe òótọ́ láàrin gbogbo akọ́lápá mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí mọ́ ní ohun mi ti há kò yẹ kí n jáde kò yẹ kí n máa ṣe program kò yẹ kí n máa ṣe program ilé ìmọ̀ alálẹ̀ kò yẹ kí n ṣe program ẹgbẹ́ mo jáde gbọ́jọ́ ẹ̀ kí ló fà tó omi fi há lórí ọ̀rọ̀ Yorùbá yìí náà ni lẹ́kọ̀ọ́ ohun mi há iye pé ohun mi ò dádé há bó torí pé àti àárọ̀ dálẹ̀ kọ́ ọ̀pọ̀ kọ́ mítìn ọ̀rọ̀ láti àárọ̀ dálẹ̀ a máa sọ ilé àpẹ tòun àpẹ mítìn ti bí àti tòun wàá tẹ́tẹ́ wàá sọ àdúgbòsórí láì náà àtúnṣe program àṣegbè so fún gbogbo kó lè dá fún ilẹ̀ Yorùbá yìí náà ni kó lè dá fún ilẹ̀ Yorùbá náà ni bùsà àwọn máa try best wa tí olówó olúwa ràn wá dé àwọn continue so ní alẹ́ ohun mi lè má já gẹ́gẹ́ ẹ bá manage bẹ́ẹ̀ so tó pé a ní láti sọ̀rọ̀ ẹ̀ka jáde láti wá sọ̀rọ̀ and then mo rí kíní kan ẹ̀mí ò tiẹ̀ jẹ́ àwọn lọ kí àkíyèsí mi sí àwọn nọ́tọ́nà tó ń sọ pé Yorùbá kí kan lè mọ àwọn Yorùbá àti terrorist àwọn àbáwá ní Afẹ́nifẹ́re àwọn Afẹ́nifẹ́re group as terrorist organization ìṣẹ́rí wọn tí ìṣèlérí bá máa tẹ́ wọn ní kí ó gbé wọn sí odò lọ́wọ́ ó dá kọ́ńtẹ̀ sọ bẹ́ẹ̀ Ọlọ́run fẹ́ kàn tẹ́ ni ó fẹ́ kàn tẹ́ ni yẹ kí dúdú wọn ti ń láta tipẹ́ kò yé wọn ni wọn mọ orú àti Afẹ́nifẹ́re jẹ́ nílẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan máa sọ sọkúsọ tó ń sọ ẹ̀ka alẹ́ ìyá wa ọmọbìnrin ní àjífowóbàjẹ́ ìyá wa Esther ẹ̀ka àbọ̀ nítorí ètò orí ẹ ṣé ẹ bá mi manage ohun ẹ má bínú tó mi ò bá láàrú gbọ́ ẹ bá manage bẹ́ẹ̀ yàtọ̀ mo sọ fún ilé kan pé voice mi wà okay mo kàn manage ara mi náà láti sọ̀rọ̀ náà ni but I will keep it trying láti sọ̀rọ̀ so ẹ bá mi manage ẹ bá ṣe gbọ́ mo sọ díẹ̀ fún inú àwọn kan fẹ́ sọ lálẹ́ ilé kan ẹ̀yin náà lè kí n mọ̀ pé àwọn nọ́tà náà tẹ̀ tí lọ sí ọ̀sọ̀rọ̀kùsọ̀ tèmi mọ̀ pé àwọn nọ́tà náà wọ́n ti sọ̀rọ̀kùsọ̀ ń pa against àwọn leader Yorùbá the voice of Yorùbá nation wọ́n ti sọ̀rọ̀kùsọ̀ ń pa pé kàn lè mọ̀ as terrorist organization kí ni right àwọn group yẹn àmọ́ wọn náà wọ́n kọ̀ pọ̀ wọn nọ́tà náà àmọ́ wọn náà because tó bá yẹ pé wọ́n jẹ́ ètò ní làákàyè I don't think they will even wọ́n ti ẹ̀rọ àti ọ̀tá àkọ́bẹ̀ ìyá ìlẹ́nu ẹ̀rọ àkọ́bà wọn I will come back to that ẹ̀yẹ kó sọ̀rọ̀ kan ẹ̀yẹ kó tó àṣírí kan fún yín náà ó di pé a lọ jìnnà má padà sórí yẹn mo fi gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́rọ̀ mi lálẹ́ ò bá jẹ́ wọn àbàtà wà ń bì mo fẹ́ kẹ́ ṣí àìtó yìí and then ibi tí kékeré tó ń fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ ṣe kẹrì lórí kíní kẹrì pín káàkiri gbogbo orí social media kí gbogbo group wẹ́kẹ̀ pín sínú ẹ̀ for that kẹlẹ̀ wà vigilant
in case tó bá happen kẹ́lẹ́ tí máa fi ohun lẹ̀ fún gbogbo àwọn ajìjàgbara nílẹ̀ Yorùbá especially àwọn tàbí alábọ̀dì kẹ́lẹ́ máa fi ohun lẹ̀ fún wọn pé nǹkan báyìí lẹ gbọ́ kọ́ máa gbà bọ̀dẹ̀ fún yín fẹ́ kí kẹ́ rìkọ́ọ̀dì kéde kẹ́ kọ́ọ̀tì kẹ́bẹ̀ sí pin kíkàkiri orí social media and then ẹni orí group tẹ́ bá wà ẹ̀yin kọ́ tó wà mọ̀ sí mi tí mo jókòó wájú yìí tí mo ń sọ ni mo ní láti wá pariwo síta kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Oòduà tọkàntọkàn ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ̀yin olóòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ pé ẹ fi inú kan jà fúnlẹ̀ Yorùbá yìí mo láti wá sọ fún yín torí pé mo máa sọ fún yín pé integrity ẹ máa gba integrity lórí ètò yìí all the time kò sí nǹkan tó dájú pé kí wọ́n ní integrity kó lóòótọ́ kó fi òótọ́ bá àwọn èèyàn ẹ̀ ṣe kó má lo méjì mo sọ fún yín pé èmi wá sórí Facebook yìí mi ò wá láti wá gbowó láti wá gba àwọn kan láti bí ó ṣe rí pé wá nu ìyà kúrò lójú àwọn tí ìyà ń jẹ nílẹ̀ Yorùbá àwọn èèyàn mi mo torí ẹ̀ wá síbí mo ṣe gbogbo iṣẹ́ tí mo ṣe fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá àti ká gbọ́n ìyànú lára wọn tí ìyà ń jẹ nílẹ̀ Yorùbá ni kò sí pé ìyà jẹ mí tí mo wà ń bì wọn ò lé mi kúrò tí mo wà ń bì bọ̀ torí pé àwọn èèyàn wa tí ìyà ń jẹ báko ní Nàìjíríà àti Nàìjíríà fún àwọn ọjọ́ alẹ́ wa àwọn ọmọ tá a ti bí láti Nàìjíríà gbogbo tá a ṣe àkérúkọ wa ó lè wà nínú ìwé ìrere ilẹ̀ Yorùbá láti Nàìjíríà tá a ṣe ẹ bá wa ṣe àìtò yìí tẹ má mọ̀ pé onínúure ní tẹ́lẹ̀ pé olóòótọ́ dẹ̀ ní ẹ̀ẹ̀kan lè wá kẹ́kọ̀ọ́ jókòó kẹ́ má ṣe àìtò má sọ kí nìkan pé ká tó wá sórí line I don't think ká máa sọ́dọ̀ mẹ́ta ẹ̀mẹ́rin pé ẹ ṣe àìtò pé ẹ̀tọ́ ṣe àìtò I have over nearly 26,000 followers where are they kí ló fà á yẹ mi ò gbọ́ mi mọ̀ bó ṣe lè tó wà nǹkan ṣé àlàsán wípé àwọn àtàdé wà mí dáadáa bá ṣé àlàsán ẹ mọ iye tí tó máa dé bọ̀ tí a bá fẹ́ sọ àwọn nǹkan míì tó yẹ pé ẹni láti gbọ́ tí ẹ bá ṣe àwọn ló máa ń kọ̀ sí tẹ́ pé àwọn èèyàn ní mo tọ́ ọ̀rọ̀ wọn lè ní ẹni tó sọ̀rọ̀ tọ́ ọ̀rọ̀ ẹni mo bí tí òdodo ọ̀rọ̀ wà. now kí mo try sọ ni pé àwọn ìjọba wọn ti set láti máa bribe most of the agitators. mo sọ fún yín lọ́wọ́ sí mo sọ fún yín lọ́wọ́ mo yẹ kẹ́ kọ́ọ̀tì kìíní pé èmi ò David Amity mo sọ bẹ́ẹ̀ òótọ́ ni mo sọ fún yín wọ́n ti set torí pé nǹkan tá à ń ṣe ó ti ń bà wọ́n lára ó ti ń kàn wọ́n ó ti ń hit wọ́n hard especially àwọn táwa nílùú òyìnbó yìí ọ̀rọ̀ tá à ń sọ ó ti ń hard ó ti ń hit wọ́n now last week mo gba call ẹ bá ṣe àìtò yẹn jọ ẹ bá ṣe àìtò yẹn ẹ jẹ́ mu omi gbóná mọ omi jẹ́ mọ̀ pé iye tí mo mọ omi gbóná ni tó pé ohun mi ti há. so gẹ́gẹ́ nǹkan tí mo sọ lọ yàrá ìtàlàyé mi yé yín lọ́rí call from somebody tí mo mọ̀ wọ́n ní pé àwọn mi ò tí fẹ́ dárúkọ bẹ́ẹ̀ àbíyá kìkì dábẹ́ kí má dárúkọ pé wọ́n ní di àwọn èèyàn tó ń jà ìjàgbára yìí wọ́n ní di méjì láàrin wa káwa á sọ̀rọ̀ wọ́n lè mú kí má lè dárúkọ pé wọ́n dárúkọ èèyàn méjì lára àwọn tó ń jà ìjàgbára yìí sẹ́yìn àwọn àwọn lóyìnbó ń bì káwa ká sọ̀rọ̀ wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ I'm sure ọ̀pọ̀lọpọ̀ tó ń gbé wọn pé wọn ní mọ̀ kí máa gbé jáde ká sọ̀rọ̀ I believe them to settle mo wá dáhùn pé ká sọ̀rọ̀ wọ́n dé pé wọ́n fẹ́ ká sọ̀rọ̀ wọ́n dé fi pé èmi náà kó dára kókó yá pé ẹ wá ṣe lọ báyìí mo lọ sọ máa sọ ẹni tó wọn pé mo sọ́rí o ṣé bẹ́ẹ̀ ṣe rí mi yìí mo jọ ìyàmọ́ tí èèyàn lè bribe pẹ̀lú owó
ṣe ká wá láti ṣe kíni ẹ mọ nǹkan tó ń ṣe tí ò dá tá à ń jà fún lẹ́fẹ̀ẹ́ kí ẹ wá ká lè stop gbogbo agitation tá à ń ṣe labroad ó di pé embarrassment ti bọ́ sí embarrassment fún gọ́ọ̀mẹ̀ntì ó bẹ́ ká stop ẹ̀ sọ wọ́n pọ̀ àjò ká sọ̀rọ̀ máa tún wọn pé ẹ sọ fún wọn pé ká tó lè sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n drop charge against Chief Sunday Igboho ẹ jẹ́ kí àwọn ọmọ tó ń mú kàn fi wọ́n lẹ̀ wọ́n tó yẹn wá sọ fún pé but ẹ máa láti lọ rí wọn ká jókòó ká sọ̀rọ̀ ká ti gbẹ́ bí ṣe mọ́ tell them I'm not ready to go to anywhere torí mo mọ̀ tẹ́ fẹ́ ṣe tí máa lọ ẹ̀kọ́ wọlé ká pín ká gbàgbé ṣọ́ọ̀bù wọ́n ní èmi ń tẹ̀lé o ṣé pẹ̀sẹ̀rẹ̀ mi mo jẹ nǹkan tí èèyàn lè bribe pẹ̀lú owó ká gbàgbé ṣọ́ọ̀bù yìí wọ́n ní ideology ló máa tà wọ́n ní náà ó ní ẹlò gbá kájú kẹjú ó ní àdínísẹ̀ máa ẹni ìtàn fẹ́ negotiate ẹlòmọ́ ń lò kàn tẹ́lẹ̀ pé kọ́lọ́kọ́ official letter wa táwọn fẹ́ meet wa wọ́n put it in writing official letter then ẹ̀ ó ní address ló máa kọ́ sí mo lókè mo ní máa provide address ló máa kọ́ sí tani máa kọ́ sí màá jẹ́ kẹ́ mọ́ lọ́kọ́ official letter táwọn ti kọ́ official letter our address gbókè o àwọn sọ pé àwọn làwọn fẹ́ rí wa o wọn á dẹ̀ sọ reason fẹ́ fi rí wa kálẹ̀ tó ti báyìí lọ àá sọ condition wa fún wọn pé báyìí but they have to make it known to everyone pé okay o ẹ fẹ́ rí wa pé wọ́n kẹpa méjì kan sínú ilé gbogbo ẹ̀kọ́ official letter wa pé ẹ fẹ́ rí wa kálẹ̀ stop gbogbo wọn tá à ń ṣe yìí o ẹ̀ dẹ̀ sọ reason tá a fi stop ẹ̀ fún wa àwọn náà fún yín condition yín kí ni reason tàbí ká stop ẹ ẹ mú nǹkan tẹ́ ń ṣe náà tí ò dáa kí ni tàbí jáde síta tàbí ń pariwo pé tàbí lọ gbogbo káàkiri gbogbo the western world and iwájú down history iwájú gbogbo àgbáyé ẹ mọ reason tó tẹ́ ń ṣe fún wa náà àkànjáde jáde lọ́gbà ló ń campaign àbí ló ń ṣe rally but ẹ wá di pé ẹ fẹ́ pè wá ń sìn pé àwọn tó ń lọ kiri pé ẹ fẹ́ pè wá ká stop ẹ àwa ò lè stop ẹ o dáadé fẹ́ ká stop ẹ̀rọ̀kọ̀ official letter wa pé fẹ́ rí wa á dẹ̀ fún yín ní condition wa but èmi tèmi o nobody tọ́wọ́ ètò owó ẹgbàgbé nobody can bribe me is the ideology fún Yorùbá nation yìí so mo ń wájú wá sọ fún àwọn ọmọ Yorùbá ní ìsìn ẹjọ́ ìfọlùwà bẹ̀wà gbogbo ọdí agitators èmi náà pè é sí tí mo ti pariwo síta ń sìn they are going to call many people ẹjọ́ tó lọ́n lẹ́kẹ̀ẹ́ pínkìnnìkìnnì òun platform any agitators tó bá pè tó bá lọ da Yorùbá lẹ́yìn ẹlẹ́rìndó wa máa dà tó bá lọ pè tó bá lọ fún lówó tó lọ da Yorùbá lẹ́yìn ilẹ̀ Yorùbá máa dà n fẹ́ kí ẹ pín káàkiri torí pé mo pariwo síta ń sìn mi ò kọ́ fẹ́ sọ síta tẹ́lẹ̀ but I have to láti pariwo síta torí pé ó bá déwájú ń dẹjọ́ ó dé ọjọ́ míì tí bẹ́ẹ̀ mi náà pè tí mo fún condition sí ẹlòmíì ò ní fún wọn ní condition they will just go there they will negotiate and get plan styling and forget about this struggle. Olè Èkìtì lọ pariwo síta any agitators tó bá pè ala kó wá ní gbogbo embassy Nàìjíríà tó wá káàkiri àgbáyé táwọn gbọ́ pé èèyàn kan pè yín bẹ́ẹ̀ pé kẹ́ wá àwọn fẹ́ rí yín ẹ̀dínkọ́ lọ kọ́ lẹ́tà official letter kan kọ́ wá then àwọn fún wọn condition táwọn fi rí wọn gbọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ lórí gbogbo tó ṣe láfi kàtà àbí ọjọ́ kò sọ̀rọ̀ tí wọ́n mọ reason tí a fi demonstrate tàbí ṣe campaign káàkiri àgbáyé tàbí ká stop ẹ̀ àsọ fún yín pẹ̀pẹ́ ẹ̀pọ̀ wá jókòó ẹ fẹ́ bribe kò lè jọ so mo ní kí wọ́n pa síta fún gbogbo àgbáyé they are ready láti bribe láti pa á lẹ́nu mọ́
ó ti hit wọn hard. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá Olúwa bẹ̀ wá gbogbo ẹ̀yin agitators tẹ́ bá mọ̀ ẹ fà wọ́n létí. Tẹ́ bá ní rí ẹni agitators tó bá pòun dàrọ́ la ẹ má jẹ́ kó surprise yín. Ẹ fà wọ́n létí, ẹ ṣọ́ wọn tó tẹsẹ̀. Tó bá lọ gba bribe tó pòun dà alẹ́ lòdù wa máa dá wọn tó bá dá ọmọ Yorùbá. Ìyà tó jẹ́ wá ìjú pé kọ́ wá fún wa ní pound sterling kọ́ fún wa ní kọ́bọ̀ kan kárípà dákẹ́. Ìyà yìí pọ̀ kì í ṣe nǹkan tí a máa jẹ bó ṣe pé ìyà tó ń jẹ àwọn èèyàn wa. Tó yẹ pé ìyà tó ń jẹ àwọn èèyàn wa mo f'Olúwa bẹ̀ wá mo fẹ́ kí ẹ pín kínní káàkiri fún gbogbo àwọn ajínigbé náà máa pè mo pé pé mo ti táṣìírí nsìn they will never near me anymore because wọ́n mọ̀ pé mo ti táṣìírí wọn sí they are trying to bribe us to stop the campaign especially in London America on trying to at a bribe. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún gbogbo agitator they should not near there anybody tó máa ti pè kò fún wọn ní condition on right tó máa right yẹ àwọn abọ́ pé a fẹ́ lọ bẹ́ẹ̀ as origin a dẹ̀ fún wọn condition wọn pé a fẹ́ lọ o ọjọ́ báyìí la máa lọ ọ̀ kàṣe by kẹ́pìtì pé Zoom ọ̀tí mo sọ fún yìí mo sọ nínú group wa lánàá pé báyìí ni mo sọ fún wọn nínú group wa lánàá torí èmi náà pè láti wá tú àṣẹ síta ń bí pé báyìí ni wọ́n try to ṣe they are trying to bribe us láti stop rally tàǹṣe especially ní London America gbogbo káàkiri àgbáyé so wọ́n ti rán gbogbo àwọn agent wọn tó wà gbogbo embassy from all over the world láti stop right tàǹṣe ó ti ń kan gọ́ọ̀mẹ̀ntì lára ó ti hit wọn hard. Advice to them ni pé ẹ̀yin tí ẹ pè wá ká wá fún ọ̀rọ̀ ní ìdìpẹ́ ẹ ní ìdàdìpẹ́ wá ká wá fún ẹnìtì tẹ́ bá ti stop gbogbo wọn tẹ́ ń ṣe fúnlẹ̀ Yorùbá tẹ́ bá ti meet demand wa à stop gbogbo wọn tá à ń ṣe kí ni demand wa ni pé a fẹ́ kó lẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà we want referendum ẹ stop àwọn tó ń pa wá lọ́mọ ẹ drop charge ègédè Sunday Igboho gbogbo àwọn àtẹmú ẹ dá wọn lẹ̀ ẹ dá wọn sílẹ̀ ẹ pay compensation ẹ tẹ̀lé apologize openly pé ẹ get it wrong àdìlọsílẹ̀ Sunday Igboho láti lọ pààyàn síbẹ̀ pé ẹ get it wrong kò sí ẹ nílò àdìlọ síbẹ̀ kẹlẹ̀ ṣe referendum pé a fẹ́ kó Nàìjíríà tẹ́ bá ti ṣe à stop ọtí àyètìpẹ́lá àyètìpẹ́lá bá ṣe yẹn kò sí ìfẹ́ lè sọ ilé ti kọjá kẹfẹ́ bribe yàn kan àbí yàn méjì kan ẹni ọkọ̀ dábàkọ̀ lọ mo fẹ́ sọ fún dábàkọ̀ lọ fún yàn kan lówó ó kàn máa gbowó yín jẹ ní we will not stop millions of Yorùbá tó àyètìpẹ́ fún bọ́tà ń ṣe tẹ́ bá fi pé bẹ́ẹ̀ ẹ máa fún group kan lówó ẹ máa fún àwọn kan lówó wọ́n máa stop ẹ̀kan nínú owó yín dànù ni so màá sọ fún gbogbo ẹ̀yin embassy Nàìjíríà tó wà fún all over the world àbí Nàìjíríà tẹ́ bá try àti bribe àwa tí à ń campaign fún òmìnira ilẹ̀ Yorùbá tí a ṣe broadcast káàkiri gbogbo western world ẹ̀tọ́ wà là ń ṣe tẹ́ bá ti ṣe ọ̀dà fẹ́ à stop ẹ̀ a fẹ́ kó Nàìjíríà a fẹ́ ní Yorùbá nation ọ̀nà olófẹ́ ká gbogbo àtẹ́fẹ́ ìpínlẹ̀ tó a sọ pé kìíní sàdékú bóyá a fẹ́ jàgbá lọ fẹ́ ṣe kankan bọ̀ ẹ jẹ́ ká ṣe referendum call for referendum okay ẹlẹ́fẹ́ lọ kẹ́tọ́ lè pẹ́pẹ́ lọ okay ẹ jẹ́ ká ṣe referendum kẹ́tẹ́ change the competition tó wà ń bẹ̀ kẹ́tẹ́ kọ́ pa ṣe referendum let's go back to the old competition that calling gbàdàgbà òmìnira tábà ti ṣe ẹ pé a máa stop but tí ẹ bá ṣe yẹn tẹ́ ẹ bá ti ṣe kò ṣeé ṣe kò sí nǹkan tó lè stop wa and then mo tún wá gbọ́ pé àwọn London kan
àwọn gbogbo àwọn emir ní láti north wọ́n lọ sí Daura lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n lọ ṣe meeting ní Daura meeting kì náà ṣe pé láti máa buy time gbogbo ṣe meeting bẹ́ẹ̀ pé ok ẹ mọ̀ ọ́dọ̀ máa ṣe pẹ̀lú àwọn southern part of the country pé ẹ jẹ́ ká máa sọ pé a máa negotiate pẹ̀lú wọn just to buy time àwọn ìgbà máa negotiate àpò ọ̀ṣun table àmà negotiate àmà bẹ̀rẹ̀ dá buy time títí láti máa ṣe election ìyẹn that new agenda jẹ́ tó gbé jáde láti nínú Daura ẹjọ́ ìta yìí so they are out there to buy time wọ́n yà pé àwọn fẹ́ ṣe meeting àwọn fẹ́ negotiate just to buy time láti ṣe election ọgbọ́n ìkànnì náà ṣe ní Daura náà ṣe meeting tán ní Daura láìpẹ́ yìí nílùú president náà ṣe meeting gbọ́n àwọn emir tó wà north wọ́n ṣe meeting láìpẹ́ yìí ní Daura ní ṣe pé ọgbọ́n tán lè lò fún àwọn south ní pé kọ́ máa pé láti buy time pé kọ́ ló pé àwọn pè wá fún meeting ká máa ṣe meeting ká máa buy time àwọn negotiate láti buy time irú ilé ìtọ́wọ́ ìpò láti pé ká negotiate yìí sí just to buy time láti kó fún àwọn kan láàrin wa ká lè gbàgbé rally tá à ń ṣe ẹni ọmọ Yorùbá kan tó bá lọ gba bribe tó bá lọ dálé Yorùbá alẹ́ Yorùbá máa dá tó bá lọ sí Nigeria embassy tó bá pè é tó bá gba bribe against ilẹ̀ Yorùbá alẹ́ Yorùbá máa dá ẹ gbogbo ẹ̀jẹ̀ tó ti kú nílẹ̀ Yorùbá ó máa bí ẹ torí pé ìlọ́ọ̀bù ti lọ fún tírókù tá à ń ṣe yìí bó nínú oko ni o nínú ọ̀nà ni o gbogbo ẹ̀jẹ̀ wọn á bí lórí ọmọ ẹ tó bá lọ gba bribe against nǹkan tá à ń ṣe yìí Oòduà ń bí ẹ alẹ́ Yorùbá máa bí ẹ torí pé they are ready to bribe now ìwọ agitator tó bá lọ tí o bá lọ gba bribe tó wá dà wá tó wá di alamisa àárín wa alẹ́ Yorùbá kò ní gbowó nínáwó yẹn pẹ́ o alẹ́ Yorùbá máa dà ẹ́ wọ́n sọ́ọ̀sì wọ́n ní lélẹ́yìí o wọ́n ní mo sọ́ọ̀sì they are ready to bribe láti dà wá láàrin rú láti bí sọ pé àwa kan láàrin wa àṣe nǹkan tá à ń ṣe mọ́ àlè drop nǹkan tá à ń ṣe yìí ìwọ tó bá lọ tó bá ti da Yorùbá alẹ́ Yorùbá máa dá fún ẹ lè máa dá lọ́wọ́ ẹ. I'm sure they will be surprised that mo jáde láti wá sọ nǹkan tí mo sọ yìí but mo jáde wá sọ káàkiri gbogbo àgbáyé kẹ́lẹ́ mọ̀ mo dẹ̀ ń sọ fún gbogbo àwọn the agitators from all over the world tó bá pè láti embassy Nigeria pé wọ́n fẹ́ rí ẹ wọ́n ní kẹ́ wá kẹ́ sọ̀rọ̀ ẹ sọ fún wọn pé ẹ lọ kọ official letter wa kẹ́ address gbogbo àwọn ọmọ Yorùbá pé ẹ fẹ́ wá rí wa o á dẹ̀ fún wọn ní condition táwọn fi stop rally tá à ń ṣe kí ni condition táwọn fi stop rally tá à ń ṣe ni pé tí ẹ̀yin Fúlàní tẹ́ bá ti padà sí pàṣẹwà láyé àtijọ́ kakolo condition ta gba òmìnira kẹ́kọ̀ọ́ padà sí ilẹ̀ náà láti gba condition tán kẹ́kẹ́ wá ṣe referendum gbé òkè o ẹlẹ́fẹ́ lọ ẹ̀ka try popularity gbéyà lóòótọ́ o bọ̀ ẹ̀kọ́ ṣe condition yẹn náà àwọn padà wá sí ìpàdé àtijọ́ náà the condition ta lò tán fi gbòmìnira ẹ̀kọ́ ṣe yẹn náà ẹ̀yìn tó bá ṣe yẹn tán call for referendum, and before that, they drop charges over them against all our agitators. Only Sunday go, I apologize openly, but I get it wrong, and you pay him compensation. But I everything. We want to panle, so compensate with my family. I want to pan, and they come up me like I get it wrong. And then we want more at if you want, then we can sit down and talk. Sit down and talk.
Don't pay okay to come from referendum. Then I'll suspend the but that shit. But with that, nothing will happen. Nothing will change it. To the pay me more call if you are pay, me more call if you back pay. If you pay, the back from my low, who know our work on. Any bribe by one of the anyone who know our work on. Omoluwa Bilawa. Omoluwa Bilawa. Ah, you but it be your power. It be your power. Gbogbo move fẹ́ ṣe gbogbo ẹ̀ àmọ́ tó àṣírí síta ni. You cannot bribe us to stop. The rally will continue. Kò sí owó tẹ́lẹ̀ náà. Rally ẹ̀ máa continue ni. Bẹ́ẹ̀ fẹ́ fi owó ẹ fẹ́ fi bribe wa yẹn kò ṣeé ṣe. Ẹ bá kàn fẹ́ pẹ́lẹ́ náwó kan ẹ̀kọ́ náwó yẹn ẹ̀kọ́ fowó oúnjẹ gèlè dẹ́ ni. Ẹ̀kọ́ ṣe kí ni o ẹ̀fọ́ oúnjẹ gèlè dẹ́ tó mọ̀ sọ fún gbogbo àwọn. They were in Nigerian embassy from all over the world. 10 tried hard that bribe our dictators. Can you stop rally? We are not going to stop. And Maurice Navijade, Kundade Jade, and Maurice Navijade, we would not demand for that demand for that demand and stop it. And there's a referendum about Nigeria. And you can't about the referendum. Take the actually revolution part of the Wataya to you, talk about Mira, and then release all our agitators, drop charges against them, against the Tony Bow, and drop charges they go to there working, and drop charges against him. Apologize openly, but get it wrong. Oh, I want to personally compensate the family, and compensate Sunday Bow. Then we can sit down and talk. But without that, there's no going back. There's no going back. Yorùbá lè bá ní dín Yorùbá lè bá sọ̀rọ̀. A kì í ṣe ọmọ àlè Yorùbá. A kì í ṣe àwọn tí ó máa rówó tó máa fò lókè. A kì í ṣe àwọn olówó tó máa fò lókè tó máa gbàgbé ibi tó ti ń bọ̀. Ẹ̀jẹ̀ ẹ̀mọye ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ lé Yorùbá ni ẹ̀mọye àdó fi ń jẹ wá ni. I think they want looking to make us stop. And stop. We will never stop. The rally must continue. The awareness must continue. Ojoojúmọ́ làwọn embarrass ní káàkiri gbogbo àgbáyé. Tẹ́ ẹ bá fẹ́ embarrassment yẹn, ẹ̀yin náà ẹ stop ọ̀hún tẹ́ ẹ ṣe fún wa. Ṣùgbọ́n làwọn èèyàn sọ pé kọ́ńtò afẹ́fẹ́ as where's my phone as a terrorist group ń sìn. Kí ni iṣẹ́ tá a fẹ́ fẹ́ rẹ̀ ṣe? Kí ni ẹ̀ṣẹ̀ afẹ́nifẹ́re? Kí ni ẹ̀ṣẹ̀ afẹ́nifẹ́re? Ẹ sọ fún mi. Kí ni ẹ̀ṣẹ̀ afẹ́nifẹ́re? Kí ni ẹ̀ṣẹ̀ tá afẹ́nifẹ́re ṣe? Torí pé afẹ́nifẹ́re wọ́n dúró ti òótọ́, wọ́n dúró sórí òótọ́, wọ́n dúró sórí òótọ́, ẹ̀sùn wọn di ẹni pé I don't know. I come prescribe a very come prescribe one as a terrorist organization. Eti ba mo pe afẹ́rẹ́fẹ́ ni voice Yorùbá ni. Oni voice Yorùbá. Afẹ́rẹ́fẹ́ kí ni ó fi jẹ́ terrorist. Ẹ̀yin ko ni terrorist. Ẹ̀yin lè terrorist wa. Ẹ lè terrorist gbogbo Nigeria. Kí la ṣe wa to do yin. Ṣé wá pa yín lọ́mọ. So to gbé àwọn bàbá wa dúró ti wá ńsìn. You want them to condemn us, not to support us? Ẹ̀yin ló tọ́nà tẹ́ bá mọ̀ ibi kan àtàfẹ́lẹ́fẹ́rẹ́ o àtàwa ibi kan láwà ń fẹ́ kẹ́mọ̀ lé ní afẹ́kù Nàìjíríà àfẹ́ṣe Nàìjíríà mọ́ afẹ́fẹ́rẹ́ dẹ̀ wà lẹ́yìn wa bí ké wọ́n wà lẹ́yìn wa bí ké àfẹ́ṣe Nàìjíríà mọ́ kì í ṣe ẹ̀ṣẹ̀ tàbí afẹ́kù Nàìjíríà àfẹ́ṣe Nàìjíríà mọ́ so yẹn ni pé kama prescribe wọn àti pé they are terrorists
tó pé wàá demand fún right wa ó ṣe òpè ẹ̀ ní common sense ó ṣe òpè ẹ̀ ní làákàyè ó ṣe òpè bully ní ó ṣe òpè ẹ̀ ní content fi ń rò tẹ́pẹ́ ní làákàyè ní ẹ̀tẹ̀ ní ọ̀tá nǹkan mẹ́rin já ilẹ́nu tani terrorist láàrin Afẹ́nifẹ́re pẹ̀lú ẹ̀yin northern people ẹ̀yin northern náà tani terrorist náà méjì níbo ni Afẹ́nifẹ́re di bọ́ọ̀mù sára lọ bó blọ̀ ọ̀yàn tó lọ blọ̀ ọ̀yàn ọ̀bùrẹ́ southern ẹ̀dá kan southern mélòó lẹ́rí tó di bọ́ọ̀mù sára tó lọ blọ̀ bìkan ọ̀pù southern mélòó lẹ́rí Ìgbò mélòó lẹ́rí nílẹ̀ tí Ìgbò tó wà lọ́rùn tó wà lọ́dọ̀ iná yẹn tó gé àdá tó gé àwọn lọ́rùn Ìgbò mélòó lẹ́rí tó lọ blow school up Ìgbò mélòó lẹ́rí tó lọ blow new plane up ẹ̀sọ́ àbí Yorùbá mélòó lẹ́rí tó ṣe bẹ́ẹ̀ Yorùbá mélòó ló mú nínú plane Amẹ́ríkà tó fẹ́ blow plane up Yorùbá mélòó ló wà nínú Boko Haram Yorùbá mélòó ló wà nínú mẹ́tàlá tani nínú àwa pẹ̀lú yín tani terrorist náà méjì tani terrorist náà méjì tani terrorist náà méjì ẹ sọ fún mi báwọn Ìgbò ṣe pọ̀ tó ní sáàdì náà yẹn Ìgbò wọn ever one day kill even your dog wọn pa dog yín talk to us about human being Yorùbá no one day kill your dog talk about human being one will come up on a terrorist group time terrorist ní àwa àti ẹ̀yin terrorist but time terrorist ní àwọn pẹ̀lú yín àwọn Ìgbò they are just doing their campaign jẹ́jẹ́ with their Igbo flag without carrying a single bullet. You went there with AK-47, massacred them without carrying a single bullet. So tell me, who's terrorist between you and Igbo people? Who is terrorist? Somebody who was in his campaign with ordinary clothes, with their flag, demanding for their right. You went there with AK-47, start shooting them, killing women, men, we massacre them. So who is terrorist between you and Igbo? Who is terrorist between you and Yoruba people? Tell me. Any terrorist for a human being campaign with ordinary clothes with the debe, with the uniform, with the power, with the way you're a terrorist, time terrorist because you're in power. Time terrorist is an image. To any more right to sit our very kí wọ́n ní my terrorist group. Mo mọ̀ pé afẹ́fẹ́re ni. Kí ẹ afẹ́fẹ́re pè náà. Àbẹ́ ìmọ̀ ọmọ tó ń jẹ́ afẹ́fẹ́re ni. Ó sì rò pé idiot ni gbogbo yín bẹ́ẹ̀ ẹ̀ ní làákàyè. Name one, okay, I agree, Yoruba is not many there. Do you know how many thousands of people living in another part of the country? Mention one Igbo man. Mention one Igbo man to ever kill any other man. Mention one or kidnap one Fulani man. Mention one in another part of the country. Mention one. I agree with you about something. Just mention one. None. But you come from there, come to certain part of the country, come and kidnap us, killing us. So we are terrorists. Who want to bomb American airline? Is it an Igbo man or Yoruba man? It's also a Fulani man. It's also a Fulani man.
Who are the Boko Haram? It's Asa Fulani. Who are the Meiti Allah? It's Asa Fulani. Mention one person from certain part of the country to ever say what they say. None. To pé ní tìjú, ní làákàyè, lọ́gbọ́n lórí, ní common sense. You just go online or go to newspaper, just open your mouth and talk. Because we are demanding for our right. You said Igbo cannot be current in Nigeria. I listened to this man, your former Sadana of Sokoto, the late what is the name of this man? Sadana. You will never employ any Igbo. You will never employ any Igbo. So to employ Igbo, you will prefer expatriate. To come that you will never. And you still want us to be one Nigeria. I still want to be one Nigeria. You say you cannot allow Igbo man to become president of Nigeria. Igbo man cannot be chief of army staff in Nigeria. I still wanted to be part of Nigeria. Yoruba man is not to be president of Nigeria. I still want to be part of Nigeria. Yoruba man cannot be chief of army staff. I still want to be part of Nigeria. Is that not injustice? So what do you call us? So we don't have the right to demand for our right. Once we talk, you want to know us terrorists. Does that make sense to you? It doesn't make sense. Ẹ kàn dànù, ẹ kàn sọ̀rọ̀, bí ẹni tí ó ní làákàyè. Ẹ wá ṣe tán sí, ẹ wá pín owó kiri, come and bribe. No way, we are not going back. We are not going back. We don't want the part of Nigeria anymore. We want to have our own nation. Igbo want to go their own separate way. Yoruba want to go their own separate way. We don't want part of Nigeria anymore. Nigeria is finished. Nigeria is finished. Torí pé every day ẹ̀yin nìkan lẹ́ni Nigeria ẹni tó bá ní sísí ìkànnì Sàdánù ọ̀ṣọ́ lọ́kọ̀tọ́kọ̀tọ́ á ti mọ̀ pé ó pẹ́ lẹ́ni ní agenda yìí. Tell me, tó ẹ pé Igbo ní ẹ́ tó ẹ pé because of an Igbo man you cannot near seat of power. Cannot near seat of power. You cannot near seat of power. Hey, Mr. D, how are you, sir? What is going on? It's not this. This is Yoruba program. So go and look for someone to interpret for you. This is Yoruba program. If I like, I speak, but this is Yoruba program. You have to go and look for someone to interpret for you if you want to hear what we are saying here. So, thank you, Mr. D, just forget about it. I'm going to be talking about no. Now, tell me, tí o bá fẹ́ jẹ́ part of Nigeria, as a Nigerian, I'm a second-class citizen. Igbo man is a third-class citizen. I still want me to be part of Nigeria. It's not possible. Never. Kí ni nǹkan tí àwọn Hausa Fulani control for Nigeria? Compare you with what Igbo people are contributing. Compare with what Yoruba people are contributing. Tell me what they are contributing to Nigeria. Nothing. The only thing they contribute to Nigeria is to bring Boko Haram
bring bad name to Nigeria. To oppress others, to bully others so that they can be in power forever. To take something that does not belong to them. Is it not possible? Enough is enough. Like I always say, Yoruba nation has come to stay. There's not going back. No matter any intimidation. Tell me, no matter, you cannot even intimidate us. It's not possible. You can't intimidate us. It's not possible. Yes, my sister, AK-47. No bakery. No banana kiri. Don't you pay? The buy intimidate one. I dark it. But you intimidate one, so stop because it's not going to stop us. We're going to continue with our rally. I think we're going to continue with our rally. We're not going to stop. Now you want to start bribing us to stop. Don't waste your money. But money cannot bribe. You can't, like people like me, nobody can bribe me. How much do you have to bribe me? You don't even have the money to bribe me. Nobody can bribe me. This is what I believe. I believe in Yoruba nation. I'm not going back. So better don't waste your money. They want to bribe me, they just waste your money. If you go and bribe anybody, they just waste your money. They're just wasting your money. So you better don't waste your money. You know what to do. Go and do the right thing. Go and do the right thing. You know what to do. Yeah, you know what to do. You have to pay and pay one. You have meeting. Meeting role. You have to meeting. I just was to pay a back. A matter of I think about look at. I'm a bit about going to will my Lord the whole world know what you are doing to us? The whole world will know. We must let them know. Because you can't be killing us, you want us to keep quiet. We won't be quiet. You are killing every day or night. Oppression of. You want us to be quiet. We will expose the Nigerian government. We will expose them. Some have been saying this time with that number. I said we fought about our government without carrying the same bullet. We will do the same thing to our Buhari government. I always listen every time that we fought about our government without a single bullet. The same thing will happen to Buhari unless it change. And make government unpopular unless if you do the right thing. Because you can't be oppressing us, you want us to quiet. Because they are wicked people. Yeah, they are wicked, man. We are wicked. Someone kill you, somebody will tell me. Kí ni kan ló ṣe tó warrant pé kẹlọpàá sílẹ̀. Kí ni èyí tó ṣe pé declare wanted. Because when the war is demanding the right of his people, and the penny of the right of Pam City, Kí ni ṣe àwọn Igbo tó gbé flag lásán to demand for their rights, and they gbé wọn dẹ̀ sọ́nà they pa wọ́n. Bully, if a bully has to silent, they won't be able to talk. They will talk. Do you know how many millions you budget from all over the world? You think can silence us? You won't be able to silence us. Never. It's not going to be possible. It's not going to be possible. You know what to do. Go
Go and do the right thing. Simple. We want to go out of Nigeria. We don't want the part of the year anymore. And you don't believe us? Go and do a referendum. If you believe that we are just making noise on social media or we don't have the amount of evidence or whatever, go and do the right thing. You know what to do. Simple. Call for referendum. But you may believe that this by just making money, they are just making noise on social media. They are not speaking for the rest of Southern. Prove me wrong. Okay, go and do referendum. Call for referendum. And see, maybe we are right or not. Change the condition back to the old condition. I look at the Bamira. I want to come simple now. I want to come simple. It's not by labeling Afenifere as terrorist group. I don't know. Kill the video back way now. You think you have a bully? You can bully everybody because to be Afenifere. Come condemn wa. To be support wa. You have a bully. I want to they have to. I want. Can't we go back way now? Can't we now? One of the animals coming here. Look at what he's writing here. Look at what he's writing here. Look at the animal. It's one of them. I've not blocked you. I'm not going to block you. I want to talk sense to you. Let's talk sense. See, here to her so that you I'm not going to block you yet. I'm not going to block you. But you don't have common sense. You don't care how you go as killing our people there. Maybe I think you are from that part of the country, or you are eating from the government. Or you are eating from the government. Or you don't see what is happening in Nigeria. Kid is just on the go. Of course, what you don't understand that when during the apartheid in South Africa, you are a fool. You are a fool. During the apartheid in South Africa, Thabo Mbeki and the rest, they were in Nigeria. You are a fool. Majority of them, they are not in South Africa. I'm not going to block you, but you don't have common sense. I'm not going to block you yet. But you don't have common sense. When you might jabasa, I'm not going to do to man common sense, oh, the man call, don't call you. What to pay with the common sense, let go man call to the pay. I will not be a stupid man. Can you lie on like all the those what you lie on way? Hey, along bye bye. I'm not be a stupid man. After more you have a journey. If I see I make Abacha government popular, she I'll be more comfortable Abacha about those what you are stroke. But long Abacha without carrying a single bullet. Then let me talk things we said for blocking. But you may not understand. Say we should come to Nigeria. I'm not going to come. I'm not a foolish man to come to Nigeria. I'm not a foolish man. What the people that was Nigeria? What the people that they killed in the Sunday Bo's house? Odeni. And took Be Mondani, or to Wodani, or the baking on local frontier, or the Lukiwani. I want for money, she was done. She a confront Abacha kí wọ́n mẹ́tí dáa kí wọ́n ti dáa ojú ọba Abacha bó lẹ́ni. Abacha kú sí Aso Rock náà ni. Without a single bullet. So, Niman, Abacha ń jẹ́ àti òmìnira ilẹ̀ South Africa
majority of the Nigeria náà wà èmi wà ní Mozambique èmi wà ní kíní káàkiri gbogbo Africa náà wà tó ń fight látàwọn yẹn. ṣé kò yẹ Ayatollah Gomeni ńkọ́ so kò yẹ àwọn tó jẹ àti àwọn jíjẹ ti Iran major of them France náà ti lọ so mọ ọkọ gbogbo òmò yíjà ìgbà mìíràn mi ò gbà tó délé ayé o tí kò yẹ ó lè má yẹ. Ó lè má yẹ so tó bá tẹ́tà ìgbà block ẹ̀ wà mú tó block yẹ̀ àwọn àmúlò block yẹ̀ tó fún yẹ kí sọ sẹ́ǹsì orí ẹ̀ náà lórí pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ àwọn àgbà of course ibi tá a ti máa fáyà yín ṣé kò bá yín sí ni tí ò bá bá yín sí wọ́n ti wọ́n dá aṣọ ọ̀sìn ó ti ń bá yín dẹ́ pé ẹ fẹ́ pè wá fún wọn tèmi káwá máa sọ̀rọ̀ tèmi káwá bò ní Nàìjíríà káwá sọ̀rọ̀ ọ̀rọ̀ náà sọ ẹ̀rọ láyé bribe wa tó pé àti ní ti hard àti bẹ̀rẹ̀ sí ti hard one and this ẹ ṣe bẹ̀rẹ̀ until you do the right thing. Tell about the right thing, we will continue. And you know the right thing. What is the right thing? Do what we are demanding for. We want to go out of Nigeria. We don't be part of Nigeria anymore. Keep on work in Nigeria. Nothing. Only a foolish man don't want to be in Nigeria own work. Gbogbo when we went to down the street ta expose wọn ta lọ síwájú wájà ta expose wọn ta lọ síwájú BBC ta expose wọn and from all over the world we let them know wọn mọ̀ pé yes o iṣẹ́ ibi tí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ń ṣe léyìí you can't come here come and take it okay for example look at your president ìwọ tí o sọ̀rọ̀ tí o ní kọ́mà tó sọ̀rọ̀ yẹn o ní o ṣé tí tẹ́ pé country work do you expect. Okay, for example, do you expect for Johnson to go to Nigeria for medical treatment? When do we go to Johnson only COVID on there? St. Thomas may not treat you. On fly won't be. It will not treat you. Have you ever seen President fly to the country and medical treatment? Have you ever seen President Biden flying out of the country going for the treatment? You don't have common sense. Because to man go to neighbor, someone go show you. Nothing is working in that country. You might be doing like I did. We go to make Jela Pare. We go to make Jela low after. A prayer of a nation. A country like Nigeria. Uko Nigeria. Uluwa what do you call it? Medical treatment. The Western country. Kilo take what is it? How much to maybe equip you? Also, I do it. And loan no which only billion every day more. Every day not. You see? Now you are talking on there. Now you are talking. Look at it on there. Look at what he's talking. There's a bomb bossy. I don't want you see, you are talking about, you see, individual, you see, to the pay, you got to make God of mercy, you my brother, that take a my brother, that you my bro. So because of what you do, to be like a con, why is so wicked? If you're wicked, by no, don't. Oh no, you're going to the comment. Can you to one bed? Carlos in the boss, I can put you and you're Dale Yoba. $10 Yoba to the over for me of the return. I've been appointment of the minister on back by Yoba Tom. Could it by a care? On Baron Bomo to pay a pitch here, pay ya, buy no get on. We go abroad and get on. We'll be talking like this, you won't. Try if we are well, no jewel, try to promise no jewel. See what I was sorry. You won't. You want to be coin to be well, you want to be as I got the president to be by the Tibetan of an appointment. Yes,
Mo agree with you. What? Ta ló láti fẹ́ ndẹ́ni náà méjì. Mo ní fẹ́ block yẹ. Tó ọmọ àti oní ọmọ àlè ní. You are so stupid. Ó kà fún Fabio aṣíwájú. Tí wọ́n kàn pé fún àwọn tó sórí mo fẹ́ sọ mi sórí olùwájẹ́ kí sọ̀fà olùwájẹ́ kí wọ́n á gbẹ̀rọ̀ síwájú wá ń sìn. Ayé ẹ̀ wá bàjẹ́ pẹ̀lú àjọ wá gbà yẹn. Torí pé màá wá sọ̀rọ̀ sí aṣíwájú ẹ̀ tó ń sọ̀rọ̀ sí. Àwa tó àṣírí yín sìn. Mo tó gbé mi fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ máa wá sọ̀rọ̀ ẹ̀ sìn tó gbé ọmọ àtìrò ní yín ọmọ àlè ní gbogbo yín ọmọ àlè ní gbogbo yín torí pé they were one person. Now you see àwọn tó balẹ̀ Yorùbá jẹ́ ni àwọn aṣíwájú ẹ̀yẹ kàwọ́ fún yín ó jẹ́ kí ó ti wá bí mi ní sìn ó ti wá yẹ kí n fẹ́ sọ̀rọ̀ nípa pé mi fẹ́ condemn ẹni Yorùbá mọ́ tẹ́lẹ̀ but now ó wá mọ́ bẹ̀ mọ́mọ́ fílẹ̀ tẹ́lẹ̀ ni but ọmọ àtìrò ó ti wá jẹ́ kí n gbé wá ń sìn. Now, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwọn ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu is the political leader. Now, who are the political leader Yorùbá sí? Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, Bàbá Akande, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, Mekiroko Maye, Mani former Ogun State governor, Mani Bísí Àgbógbó Amosu, àwọn political leader Yorùbá ni ẹ̀sìn. Àwọn political leader Yorùbá ni ìyà tó ń jẹ Yorùbá yìí àwọn orí ẹ̀kọ́ máa fáìlì fún wa pé no way ìyàwó lè jẹ́ àwọn èèyàn mi but they have never seen them talk they will never say anything torí pé they want to be the president they don't care wọn bá pàgbo ìrọ̀rùn ambition wọn náà lé they don't care kọ́jà ti débẹ̀ ni tọ́ba débẹ̀ tán wọ́n sọ pé àti débẹ̀ ń ṣe o àwọn ọ̀sán ọ̀jẹ̀ kan láì ṣe o ẹ̀jẹ̀ àti support wọn pé ẹ̀jẹ̀ àti pé kì í ṣe ọjọ́ aṣáájú o gbogbo wọn tó gbé sí kínní wọ́n ti block ẹ̀ wọ́n jẹ́ kó láì ṣe ni o gbogbo kan ní aṣáájú propose pé kó lọ fún house o àwọn house gbà fún o wọ́n jẹ́ kó láì ṣe o and lo 4 years and they waste time and they lose slot Yorùbá they end síbẹ̀ and slot Yorùbá they end síbẹ̀ nǹkan tó fẹ́ kó wà bàbá àwọn jẹ̀rẹ̀ wọ́n ti jẹ́ wọ́n ti di minister wọ́n ti fún wọn ní irú ilé sọ̀rọ̀ sí wọ́n fún ministerial appointment wọ́n fún ní board kan akóti ẹ̀jẹ̀ ajá yó ó ti kó mẹ́tì wọn pé wẹ́ it's not our fault I try best wa kò lè ṣe a ní ká já nǹkan sí kí ló dé aṣáájú Yorùbá di president ilẹ̀ Yorùbá tẹ́ pé èèyàn ti gidi ilé pé dòtò ẹja ìjà fún mi kí ló dé pàṣẹ aṣáájú Yorùbá nation tán ẹ̀sìn bẹ́ẹ̀ tó bá lọ ná fún tó bá lò ní federal kí ló dé wàá lò fún ilẹ̀ Yorùbá. I'm sure pé tí wà nínú kínní mo lè bẹ́ẹ̀ tó lè jẹ́ grandson àti mo lè jẹ́ grandson ló wà mẹ́ ó lè jẹ́ grandson ló wà mẹ́ tó ń kọ̀kọ́ yìí òun ló máa ń kọ́ nǹkan báyìí yeah àwọn tó fẹ́ kú torí aṣáájú nìyẹn tẹ́ pé bọ́ọ̀ ní common sense kan mọ́ lórí aṣáájú ó lè jẹ́ òun ló wà mẹ́ this is a guy tẹ́ pé tó fẹ́ kú jẹ́ grandson yẹn tó fẹ́ kó gbọ́n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  àmà ní kọ́ bẹ́ẹ̀ bọ́bọ́ yìí lórí o Jésù ó máa lágbè bọ́bọ́ yìí o pé pẹ̀lú gbé ìtọ́lọ́run fún ó kàn fi àní làákà yìí kọ́ báwo ẹ̀jẹ̀ aṣíwájú kí wọ́n ní Ọlọ́run fún ẹ lọ́pọlọ ó lu ọpọlọ yẹn ó ló dáadáa sí kan tó dáa aṣíwájú mo sọ fún kọ́tà sí òun ló kọ́ là wá lójú pé báyìí báyìí ajẹ́ Yorùbá báyìí báyìí tàbí bọ́bọ́ yìí lẹ́yìn gbé lọ yẹ́ká báyìí lọ ọkọ̀ dẹ̀kan náà ni wọ́n fẹ́ palẹ̀ wọ́n fẹ́ pàtó wọ́n á dẹ̀ pásọ̀ tí lóun gbọ́ I'm sure pé òun ló wà ní kókó ọkọ̀ yìí. owó tí o bá ti bà fún lẹ́nu àtọ̀mọ́ pé a ní Libra Yorùbá ni ẹ́ a ní Libra Yorùbá ni ẹ́ ẹgbọ́n tó sọ́ọ̀sì ó lé mi ọkọ̀ àwa kan ó lé mi ó ní kí ló sọ o ṣé bàbá mi ló kéde àbí ìyá mi ó ní bàbá mi bóyá Fúlàní ó ní bàbá mi ó ní Fúlàní bàbá mi ó ní ìyá mi ní Yorùbá ó ní àwọn kọ̀ọ̀kẹ́ Fúlàní ó kókó oríṣiríṣi ọkọ̀ iṣẹ́ ìjẹta tó bọ́ ìlọ́pọlọ ni akọ̀ǹkọ̀ nǹkan báyìí ó bẹ̀rẹ̀ kọ́kọ́ òun nìkan ẹ tó pẹ̀lẹ́ ní grandson ṣé Yorùbá ń jẹ́ grandson I'm sure òun ló wà ní kọ́dúnkọ́ yìí ó wá fi gbogbo talent Ọlọ́run fún ilẹ̀ Yorùbá tó yẹ kó lè kó lò fún Yorùbá tẹ́lẹ̀ ọkọ̀ owó ìṣẹ̀dá ni olófin lóṣù gbogbo fọlọ́wà yìí bára
ó ní Yorùbá lídà lé ní ìbọn yẹn pé kéjọ yẹn ó pé àbúrò báyìí ní ṣe báyìí bí ìgbà tó ń gbá kí n máa etí ẹni bí ìgbà tí èyí ṣùgbọ́n gbé etí ni ló fẹ́ kó sí kò gbọ́ o kò gbọ́ o ó bọ́ ẹ̀ ò gbá ẹ̀ ó lè juwọ́ ló máa wà ń bẹ̀ ìwọ ló máa wà mo mọ ẹ ju bọ́ ẹ lọ mi ò ní blọọkì yẹn kí mo ti blọọkì ẹ sí I will block you later. ṣé mọ̀ a ti sọ ká ṣe kan yẹn right way ẹni aṣíwájú lè ń pariwo àjọ lè ń pariwo kí ni wọ́n pa àwọn èèyàn lọ tó go for the president Nàìjíríà ó dẹ̀ insist pé ó fẹ́ àfẹ́ di pé nǹkan tó fẹ́ lé ẹ ó kí àkópa millions of Yorùbá to for your own selfish ambition wọ́n ló gbé tó bá débẹ̀ tán a máa jà á ní ìgbà a máa jà á rẹ̀ ní tí wọ́n á dìgbà fún wa ó wá yìí sí bẹ́ẹ̀ ó yìí sí bẹ́ẹ̀ ó fi gba àwọn aṣọ ẹ̀fọn wọn gọ̀ wọn stupid àbí ìlú ń bàjẹ́ lọ you expect Yorùbá to support you ìwọ tó support Yorùbá tí ìyá ń jẹ wá sí tó support wa kó ń pa àwọn yẹn tó dìklẹ́ tó lè gbowó tó kó pa àwọn sílẹ̀ tó dìklẹ́ wanted àwọn ọmọ wọn náà lábòjá tó yẹ kó tí ìyá sọ tó sọ ha ó dẹ̀ pẹ́rẹ́ ní political leader ilẹ̀ Yorùbá kàdé sọ́lẹ̀ sori yes of them I will not block you yet. Okay? Ó dẹ̀ pé ní political leader ilẹ̀ Yorùbá ó dẹ̀ pé ó yẹ kó máa jà fún àwọn ọmọ Yorùbá pé àyà gbọ́dọ̀ jẹ́ àwọn èèyàn mi o no way mi ò gbà kí ìyà jẹ́ àwọn èèyàn mi o ìyà ò lè jẹ́ àwọn èèyàn mi o láyé ìyà gbọ́dọ̀ jẹ́ àwọn èèyàn mi o ìwọ ẹ̀ gangan ló dúró tó pé ambition for your selfish ambition kan ló kàn ń jà fún bó fẹ́ di president ní Nàìjíríà ló wà after òwò kíá ìyà tó jẹ ilé Yorùbá òwò kíá bó fẹ́ di president ló wà after òwò expect Yorùbá káwá dìbò fún ẹ káwá lọ tẹ pé àtiwájú ní owó òjò we will campaign against you guys ìkànnì ìmọ̀tọ́ra ẹni nìkan ló ń bá yín jà ìmọ̀tọ́ra ẹni nìkan ló ń bá yín jà ìkọ̀lẹ́fẹ́ jẹ nìkan ló ń bá yín jà ìka èèyàn ní kí àwọn pààyàn lójú méjì wọ́n rèé bá àwọn èèyàn tó nǹkan lẹ́fẹ́ jẹ lẹ́wọ̀ after kíá kí ló ṣe yín tẹ burú wáyé tẹ fi burú bẹ́ẹ̀ wáyé tẹ fi wicked bẹ́ẹ̀ ṣé irú àwa yìí sábà Nàìjíríà tí a gbé Nàìjíríà ni àbí mo jọ yàtí yàn jẹ lóyún tí mi ò dé ọdún dé Nàìjíríà wá fẹ́ tó 4 or 5 years òsì sí ẹ̀pá mi dé Nàìjíríà gbẹ̀yìn mo jẹ́ àti mo lọ Nàìjíríà kí n fẹ́ lọ ṣe but àwọn èèyàn ló ń gbé bẹ́ẹ̀ àwọn ìyà tó jẹ mí bẹ́ẹ̀ mo ti fi wo mo nílé express tí mo nílé ní ìyà tó jẹ mí dání ó yìí jẹ àwọn kan lọ́wọ́ olùwádìí gbé wá síbi tó dálé ni a gbọ́dọ̀ jà fún àwọn èèyàn tí yẹn jẹ Nàìjíríà tó wà bóyá táwọn wà dáàmì yẹn ká bọ́ kó olóko ẹrú lágbàá ṣe mo tá à ń ṣe ìsọ̀rọ̀ pé bí a fẹ́ lọ di ọkàn bẹ̀ wà fẹ́ lọ gbé bẹ̀ mo sọ máa ń sọ lórí ètò mọ́nú ètò ìgbà fẹ́ lọ gbé Nàìjíríà. wáyé tí ẹ̀yin tẹ̀ kàbí gbogbo tẹ̀ ń gbàgbọ́ ìwà síwájú yìí kí ló tẹ̀ sọ pé bàbá wa síwájú o ẹ lo gbogbo brain ẹ lò fún Nàìjíríà ẹ wá lò fún Yorùbá ṣẹ́rí ẹjẹ́ sọ fún mi lè ní ẹ̀yin ọmọ Yorùbá ṣẹ́rí gbàgbé bá dídá wọn bú Afẹ́nifẹ́re mọ̀kàn máa rẹ́rìn ni Afẹ́nifẹ́re tẹ máa ń bú ọkọ̀ máa ń yàgbé lẹ́nu ni ó máa ń yàgbé lẹ́nu pé ẹ̀bọ̀ ọkọ̀ máa ń yàgbé lẹ́nu ni Afẹ́nifẹ́re they are just moral leader Yorùbá ní Afẹ́nifẹ́re they are not political leader Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá they're just moral leader Yorùbá ní Afẹ́nifẹ́re they can only talk they don't have the power to change anything so wọ́n ní òye mọ́tò fún ọmọ wa nìyẹn Afẹ́nifẹ́re àti wọn ní ẹ̀bọ́n àti change anything they can only talk the people tó lè make change fún wa lẹ́nu yìí I'm telling you what I've done jà fún yìí tó lè ṣe fún wa tó máa ń ti fún wa this àwọn political leader ìtọ́gbẹ̀ni Bọ́lá Ahmed Tinubu Bàbá Àkàndé Ọ̀ṣọ́bà pẹ̀lú Amosu àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tó wà they are the political leader Yorùbá àwọn ló wà gọ́ọ̀mẹ̀ntì àwọn ló make change
àwọn lówó lórí, àwọn lórí gómìnà, àwọn lówó dín gbogbo ẹ̀, lórí connection within the government. Àwọn ló lè make jẹ́rí ìwọ́n náà jà fún yìí tẹ́ wọ́n fẹ́ nukún. I'm telling you, láti yóò sì fún àwọn ìbọ̀jọ́ yìí. But these people refuse for their selfish interest to support us. Wọ́n lè fi difficult fún wa. Wọ́n bí pé àwọn làwọn bẹ̀rẹ̀ àwọn dáadáa ìgbà wọlé fún wa. Tí Bọ́lá Ahmed Tinubu aṣíwájú bá ti lé ní pé ẹ̀yin gómìnà mi, gbogbo ẹ̀yin sínétọ̀ mi, tí bá kàn lé gbogbo tí wọ́n ti jókòó pé no bí táwọn ilé Yorùbá lílé aṣọ àwọn ọmọ àgbọ̀n báyìí ni, but wọ́n lè dojú ọba ìbọlẹ̀ within a second. Ọkàn ìfẹ́ ìpínlẹ̀ bá ti ṣe o, àwọn apollo àkóhùn gọ́ọ̀mẹ̀ntì. How we trouble support Brother, how we trouble support yẹn. But to the pay, they can't do that. To the pay, to the fact that yeah, we don't in jail, don't in move, gbogbo contracts, don't got the government, gbogbo wọn tó ń kó jẹ, owó tó ń jí, and then one for the president of Nigeria, wọn kò dá máa sọ, àwọn èèyàn ní support wọn, they don't care pé èmi àti ìwọ tí yà ń jẹ, wọn care pa àwọn tó ń rape, wọn care àwọn tó ń gbalẹ̀ mọ́ lọ́wọ́, wọn care àwọn tó ń gé lọ́rùn. Ibi tó fẹ́ lọ ẹ ló wà lójú wọn. Tí wọ́n bá ti lé ní pé no, enough is enough. I'm telling you, you got change. They are just, very just morally that you're banning one. They don't have the political power to change anything. They can only talk. The people to listen, the political power in Yoruba is Bola Ahmed Tinubu, Baba Konde, Baba Oshoba, Amosu, Abdul Senior. But we read to where he can do Burukai, change your Bible, to get to the Burukai Jadu and Bees, to go Koi. Olórí burúkú má ṣàwátì máa ní àmọ́ òbí rẹ̀ bóyá sálódó máa lóya ìlóyún sí àbáwọn fúlàní ẹ̀dùn bóyá bí tí àwọn tó jẹun nínú gbọ́mọ̀ tó ya ìlóyún lọ́wọ́ ibi bọ́sù kò sẹ́ǹsì kí ló wà lórí ẹ̀ sẹ́ǹsì kí wọ́n pè é sẹ́ǹsì haúsá pẹ̀lú àwọn dáadáa ló wà lórí ẹ̀ tásìkò tẹ́ pé wéré ó tásìkò tó máa wọnú bíìn ó yẹ kó máa wọnú bíìn lọ máa wọnú bíìn lọ́sìn máa blọọkì ẹ̀ ń sọ tó lásìkò tẹ́ pé mo ti sọ̀rọ̀ sí ẹ̀ ń sìn mú pé àwọn darandaran ló fún yẹ ẹ lóyún tó fi bú yẹ lòun dé pé dókítẹ́sì tí wà lórí àwọn darandaran ló wà lórí ẹ̀ so màá láti blọọkì ẹ̀ sìn going. But lásìkò máa kọ́ sọ̀rọ̀ sí dáadáa náà ó dà ọ̀rọ̀ yẹn àwọ̀ ní orí àwọ̀ ní ara ẹ̀ náà kẹ́dẹ́gbẹ́ blọọkì ẹ̀ pé ara wọn tí ò fẹ́ kí adélé ẹ̀ lérí ni ẹ̀ àwọn tí ò lè gbójú jáde tọ́wọ́n lábẹ́ òkùnkùn tó tàfà sí mọ́lẹ̀ àwọn lè rí yẹn ṣe so kò sí wọn lè sọ pé ìwà mẹ́rin pé ìwà ẹ̀ a máa sọpọ́tì àwọn dáhùn tó pé olè ni wọ́n irú èdè tó kọ́ kiri ẹ̀sìn tó pé Tinubu bá débẹ̀ wọ́n gbà contract wọ́n jẹun wọn kí àpòpá wọlé Yorùbá wọn kí àpò àwọn tó júyà tó ríṣẹ́ wọn kí àwọn tó lóṣòkiri wọn kí àwọn ọmọ tó ti padà nù wọn kí àwọn tó ti kú lọ́nà lọ́nà Sahara Desert wọn kí àwọn o tí àwọn nìkan náà mọ̀. Ẹgbẹ́ irú àwọn ilé ẹ̀sìn tẹ́ irú wọn náà pè kọ́ fún meeting wọn lọ gba bribe against Yorùbá people wọn rò pé ìyà ń jẹ àwọn kan wọn ìdúró kan ló bẹ jẹ sẹ́nu yẹn làwọn wà after wọn rò pé ìyà máa ń jẹ àwa Yorùbá kò máa yẹ kó rí báyìí tèmi nìkan bá yó tèmi pa ọ̀tọ́ kù báwo yóò lè sùn àwọn ọ̀rọ̀ àwọn òkè àpá ẹ̀ o tí bá dé tó wọn lọ pé APC kíní kan PDP ní kíní kan ní you can see
àní irúgbọ́n sọ̀rọ̀ pé gbogbo aló ní one by one ó wà ní òkìní ìmọ̀ ká gbogbo nǹkan rẹ̀ ni pé ẹ̀jẹ̀ tasíbọ̀ yìí lọ́pọ̀ lọ́hùn mo fi pé bọ́yẹn ò nọ́mà ó ní pé àwa ò pé irú èmi ó ní bàbá mi ó ní Fúlàní ní bàbá tèmi ó ní Fúlàní ní bàbá mi ẹni pé ẹ̀jẹ̀ ó ti ta sí ọpọlọ mo ló fi ẹgbẹ́ wọn àwọn tó ṣe gbogbo yẹn ló wá ní àwọn fẹ́ palẹ̀ wọn fẹ́ patọ̀ wọn fẹ́ patọ̀ wọn fẹ́ pa àwọn kan àwọn náà ni àbísọ pé mo ló wà ní kílẹ̀ ló wá ní pé a ní àwọn liberal Yorùbá àwọn kílẹ̀ kan òun tó dẹ̀ pé ẹ̀dùn dẹ̀ ń jẹ́ ẹ̀wò òun tó lọ pé gẹ̀ẹ́sì òun jẹ́ orúkọ ní English ó dẹ̀ pé ní Yorùbá ta ni ọmọ àlẹ́ Yorùbá tí ò dúrúkọ Yorùbá tí wọ́n tó pé àwọn kan tó kàn parọ́ pé àwọn kan wà kàn wá irọ́ kan wà lè máa pa eléyìí ìṣe Yorùbá Libra bàbá ẹ̀ Hausa Fúlàní ni eléyìí ìyàwó ẹ̀ ó fẹ́ Ìgbò eléyìí ó ṣe kíní kan pàkó yẹn wọ́n kọ́ ẹ̀ ní kásì wọ́n tó kàn gbà ó jẹ́ pé ẹ̀jẹ̀ tásìbọ̀ yìí lọ́kọ́ lọ́dọọdọ́ ó nìkan ní pure Yorùbá ẹni tó bá disagree pẹ̀lú wọn tí ó bá tẹ̀lé ọ̀nà wọn tí ó bá sí APC ẹni mi nìyẹn APC ní killing party òun ní lọ́dọ̀ tiẹ̀ pẹ̀lú tó bá jẹ́ Tinubu tí ọjọ́ pé pàmpàmpàmpà kò ṣáà.